A gbọ́ wípé àwọn mùsùlùmí wọ́n ń gbé TaniOlohun wọ́n ń gbé lọ sílé ẹjọ́. A gbọ́ wípé àwọn ẹlẹ́sìn líle ẹ̀sìn ìmọ̀le wọ́n ń gbé TaniOlohun wọ́n ń gbé lọ sílé ẹjọ́. Bàbá Muyideen Ajani Bello, ṣebí wọ́n ní àgbà ò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́wé. Bàbá Ajani Muyideen Bello, ẹ wà láyé nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́. Ẹ wo àtìgbà tán ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́, ìṣẹ̀ṣe ò sọ̀rọ̀. Àbí òkè nígbà tí eṣinṣin jẹlégbò àárí nǹkan kan sọ o. Nígbà tí elégbò wá ń pa eṣinṣin, ìgbà yẹn ni ẹ̀yin mùsùlùmí wá ń sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin mùsùlùmí tẹ́ ti ń jẹ elégbò, tẹ́ ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́, tí ẹ ti ń fi ẹnu ba àwọn baba ńlá wa jẹ́, bàbá Muyideen Bello, ẹ máa sọ nǹkan kan. Àwọn ajá, àwọn ọmọ àlè tán jẹ́ pé ajá ni wọ́n, torí àwọn yẹn ò ń ṣe ọmọ ọkọ. Nítorí wípé ọmọ àlè ló máa ń fi ọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Ọmọ àlè ló máa ń fi ẹnu búburú kan bàbá ẹ̀. Irú eléyìí tó pe rẹ̀ ní ọ̀kan lọ́mọ tó jẹ́ pé ẹran lọ́mọ ni, àti eléyìí tó pe rẹ̀ ní àáfàá ṣítù. Bàbá wa Muyideen Bello, ayé lẹ́wà nígbà tí àwọn wọ̀nyí tí wọ́n ń fi ẹnu ba nǹkan ìṣẹ̀ṣe jẹ́. Gbogbo ẹ̀yin àfáà orí Facebook tẹ́ máa wé búzú yẹn, ẹ pè wọ́n sí àkíyèsí. Òun ni mo ṣe kọ́kọ́ wọlé nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí. Mo ní àgbà ò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́wé. Ẹ̀yin ni àgbàlagbà nínú àwọn mùsùlùmí táwọn mùsùlùmí ń wò bí olórí wọn, ìyẹn nílẹ̀ Yorùbá. Ẹ dákẹ́ ẹ fọwọ́ lẹ́rán, ẹ ń wò wọ́n. Ṣé ẹ rí pé ó ń jọ gàté kò jọ gàté, ó ń fi ẹsẹ̀ méjèèjì jọra. Tá a bá wá ń sọ wípé àwọn wo ló rán àwọn tó ń fi ẹnu àbùkù kan ìṣẹ̀ṣe, tá a bá ń sọ pé àwọn wo ló rán wọn, kó máa rókì lọ́kàn gbogbo yín. Bẹ́ẹ̀ ni, nítorí wípé gbogbo ẹ̀yin àgbààgbà mùsùlùmí, ẹ dákẹ́, ẹ pé ẹran lọ́mọ, ẹ pè sí àkíyèsí, ẹ pé eléyìí tó ń pe rẹ̀ ní àáfàá ṣítù, ẹ pè sí àkíyèsí tí wọ́n ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́. A wá gbọ́ wípé wọ́n lè ń gbé TaniOlohun, ẹ ń gbé lọ sí ilé ẹjọ́. Ẹjọ́ náà kí ni nǹkan tó ṣe náà? Ẹ jẹ́ á mọ̀. Ẹ sọ ṣe tún, because ẹ̀yin lẹ ń bẹ̀rẹ̀ báyìí o. Ẹ̀yin lẹ fẹ́ fa wàhálà sílẹ̀ Yorùbá o. Ẹ̀yin mùsùlùmí lẹ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá o. Jẹ́jẹ́ ni ìṣẹ̀ṣe wà látìgbà tẹ́ ti ń bú ìṣẹ̀ṣe, tẹ́ ti ń fi ẹnu ba àwọn baba ńlá wa jẹ́, tẹ́ fẹnu ba àwọn òrìṣà ilẹ̀ Yorùbá jẹ́. Kò mà sẹ́ni tó dákẹ́ tó, àmì kò mà sẹ́ni tó sọ̀rọ̀. Àwọn èèyàn wò ìran wípé ẹ ń ṣeré ọwọ́ ni. Kí ló jẹ́ kí àwọn èèyàn dìde lásìkò yìí táwọn oníṣẹ̀ṣe ń dìde? Ẹ ń sọ wípé kán má ṣẹbọ mọ́ nílẹ̀ ẹlẹ́bọ. Ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ ẹlẹ́bọ ni, ilẹ̀ òrìṣà, ẹni kán má ṣe òrìṣà ń bẹ̀ mọ́, ẹ̀yin àjòjì. Ṣẹ́yìn ò mọ̀ pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àjòjì ni nílẹ̀ Yorùbá? Kọ̀nfàmù ni. Ẹ wá ní ẹ̀sìn àbáláyé wípé kán má ṣe mọ́. Òun làwọn ọmọ ọkọ ṣe dìde pé kò jọ láké kò jọ lódò. Onílé ò ní filé ẹ̀ sílẹ̀ láíláí, àjòjì ló máa filé onílé sílẹ̀. Ẹ wò gbà tí àjòjì ti ń tẹ onílé tó ti ń tẹ̀ ń tẹ̀kútẹ̀. àsọ nǹkan kan o, ẹ dákẹ́ o.
òun ni mo ṣe kọ́kọ́ sọ sẹ́yìn wípé ìgbà tí eṣinṣin ń jelégbò a sọ̀rọ̀ ó ń dùn mẹ́yìn mùsùlùmí nìyẹn fẹ́ ṣe fẹnu ba àwọn baba ńlá wa jẹ́. eṣinṣin ń jelégbò elégbò sọ̀rọ̀ nígbà tí elégbò wá pa eṣinṣin elégbò tiẹ̀ tí ì pa eṣinṣin àwọn oníṣẹ̀ṣe ò tí ì jáde fún yín àwọn oníṣẹ̀ṣe ò tí ì ṣe nǹkan kan fún yín wọ́n kàn jáde wípé ẹ dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé kán má ṣe ẹbọ ní ilẹ̀ ẹlẹ́bọ mọ́. ó mà ṣe o ó mà ṣe o òun ni mo ṣe kọ́kọ́ sọ síwájú wípé àgbà ò kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́wé ṣe ti understand gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin mùsùlùmí yẹn ẹ dákẹ́ báyìí o ẹ sọ nǹkan kan o ṣe rí wípé ọ̀kan lọ́mọ àti eléyìí tó ń pè rẹ̀ ní àfáà ṣítù yẹn àti gbogbo àwọn àfáà tó ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ yẹn tán sọ pé kán má ṣe ẹbọ nílé ẹlẹ́bọ nílẹ̀ òrìṣà tó jẹ́ pé ilẹ̀ òrìṣà la fi pínlẹ̀ Yorùbá wọ́n ní kán má ṣe ẹbọ ń bẹ̀ mọ́ gbogbo ẹ̀yin àfáà yẹn dákẹ́ ẹ pé wọ́n ṣàkíyèsí o nígbà tí àwọn ọmọ ọkọ wá dìde wípé ẹ dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ wípé kán má ṣe ẹbọ nílé ẹlẹ́bọ mọ́ ìgbà yẹn lẹ wá fẹ́ gbé TaniOlohun ẹ fẹ́ gbé lọ sí kóòtù kò sí wàhálà ẹ máa gbé lọ sí kóòtù gbogbo ayé ń wò yìí kí ni mo sọ gbogbo ayé ń wò yìí but ẹ rántí o ohun tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣe máa lè parí ẹ̀ nítorí pé ẹ̀yin lẹ ń fa wèrè lọ́yàn sí yìí o nígbà tẹ́ ti ń bú àwọn oníṣẹ̀ṣe tẹ́ ti ń fi ẹnu búburú kan àwọn oníṣẹ̀ṣe ò gbé lọ sí kóòtù o ṣé kí n lọ máa gbé àwọn fídíòs tí àwọn àfáà sítù yìí tí wọ́n ti ṣe ṣé kí n lọ máa gbé kí wọ́n máa replay ẹ̀ fún yín ni àbẹ́lẹ̀ tí ẹran lọ́mọ tó ti ṣe tó ti bú àwọn oníṣẹ̀ṣe tó ti sọ̀rọ̀ yánmọ̀yánmọ́ tó ti sọ̀rọ̀ rádaràda sí ilẹ̀ baba ńlá wa ṣé kí n máa gbé fún yín ni àwọn oníṣẹ̀ṣe ò máa gbé wọn lọ sí kóòtù àbí nígbà tí ẹran lọ́mọ wá fẹ́ sọ̀rọ̀ lánàá ó ní eléyìí ò ń ṣe jẹ́ ẹ̀sìn o eléyìí ò ń ṣe jẹ́ ẹ̀sìn o ṣé ẹ rò pé gbogbo èèyàn ló pònú ni ẹ rò pé gbogbo wa la máa sùn la máa kọrí síbì kan náà ni ìgbà tí ẹran lọ́mọ yẹn máa sọ lánàá eléyìí ò ń ṣe jẹ́ ẹ̀sìn kìnnìkan ìjà ẹ̀sìn lẹ́ńjà ìjà ẹ̀sìn lẹ́ńjà láti ìgbà tí ẹ̀yin dẹ̀ ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe ò sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ la máa ń rán níṣẹ́ dé tòrutòru àbí ìkà ó mọ ọmọ tí ẹ fọwọ́ pa lórí nǹkan ní nǹkan lẹ́yìn lè bàjẹ́ ẹ̀yin lè sọ̀rọ̀ sí ẹ̀sìn ẹlẹ́sìn kẹ bú ọlọ́run kẹ sọ̀rọ̀ sí àwọn onílẹ̀ kẹ yàkàyàkà ẹni tó nílẹ̀ gangan ẹni tó nílé àbí ṣùgbọ́n tó bá rọra sọ̀rọ̀ kékeré sí gbogbo ẹ̀yin ọmọ àlè yẹn gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ pé gbogbo ẹ̀yin ọmọ àlè yẹn ẹ wá jáde ẹ máa jà fún ọlọ́run yín torí ẹ̀yin lẹ máa ń jà fún ọlọ́run yín ò kì í jà fúnra ẹ̀ ẹ wò ẹ jẹ́ ń bá yín dé mọ́ ná kò sí wàhálà ẹ wò gbogbo ayé báyìí bọ́n ṣe ń wò yín lélẹ̀ ẹ máa gbé TaniOlohun ẹ máa gbé lọ sí court kò sí wàhálà fúnra yín lẹ fẹ́ fa wàhálà sílẹ̀ Yorùbá àwọn tó ní í sìn kán tètè pè yín sí àkíyèsí ẹ fẹ́ fa wàhálà sílẹ̀ Yorùbá ẹ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ Yorùbá nítorí wípé ẹ̀yin lẹ ń bẹ̀rẹ̀ ìsìn o ẹ wò kò sí wàhálà bàbá Muyideen Bello àgbàlagbà ní o wọ́n ní àgbàlagbà kò ń wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́wé o ṣe rí gbogbo orú àwọn ẹran lọ́mọ yìí irú gbogbo orú àwọn àfáà tó bá lọ ń tì ṣe rí ẹni tó máa bá ní wá tó bá ṣẹlẹ̀ tán kò ní bá ní débẹ̀ o àgbàlagbà ní ẹ má jẹ́ kán tì í gọ́gọ́ o kọ̀nfàmù ni o nítorí wípé ẹ̀yin àgbàlagbà ẹ wà láyé nígbà tí àwọn mùsùlùmí tán fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ wà ń bẹ́ẹ̀ ò sọ̀rọ̀ kò sí wàhálà ẹ máa gbé TaniOlohun ẹ máa gbé lọ sí kóòtù àwọn ayé ń wò yìí bẹ́ẹ̀ ni